ṣẹ̀kan sí o kó ṣẹ̀kan sí kó ṣẹ̀kan sí o kó ṣẹ̀kan sí ìjọba ààrẹ ìtura ló jẹ́ fún wa ní Kwara yìí ó Ramani là ń fẹ́ kó tẹ̀síwájú kó máa báṣẹ́ rere lọ. kó ṣẹ̀kan sí o kó ṣẹ̀kan sí kó ṣẹ̀kan sí o kó ṣẹ̀kan sí ìjọba ààrẹ ìtura ló jẹ́ fún wa ní Kwara yìí ó Ramani là ń fẹ́ kó tẹ̀síwájú kó máa báṣẹ́ rere lọ. igi tí Ọlọ́run gbìn tí ò ṣeé fàtu ní gómìnà Abdulrahman Abdulrasaq ẹ gbọ́ ta ló fẹ́ fagitu nígbó Olúwa ọ̀rọ̀ Ramani ní Kwara ó tayọ òye ọmọ ènìyàn ẹni tí Ọlọ́run ń fẹ́ ni ayé tún wá ń fẹ́ Ramani àfi kí èèyàn gba kádàrá lórí ọ̀rọ̀ àlàdé kí Olúwa rẹ̀ ọmọ bá àgbà kodoro àṣàrò tí mo ṣe nípa Ramani ni mo fi fẹ́ sọ̀rọ̀ bíi gbólóhùn méjì aṣojú Oduduwa aṣíwájú fún gbogbo akéwì ní tilé toko ọ̀pọ̀ ìgbà ni mo gba Ramani nímọ̀ràn lórí àwọn ìgbésẹ̀ kan tó gbé tó kù díẹ̀ káàtó gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara lọ́gán ló mú ìmọ̀ràn wa lò ó sì ṣe àtúnṣe lórí àwọn ìmọ̀ràn tá a gbà tá a tiẹ̀ rò pé yóò bínú Ramani ò bínú àfisẹ́ ìlú tí ń bá lọ bó ti ń dáwọ́ lé àwọn iṣẹ́ ńláńlá ló sì ń yọrí sí rere èyí ló wá yáàyàn lẹ́nu pé Ramani ọmọ ohun tí ń ṣe gẹ́gẹ́ bí gómìnà ní Kwara. ẹni rẹ̀ lálàdé o. ká má parọ́ ká má ṣèké. ẹni rẹ̀ lálàdé o. ká má parọ́ ká má jalè o. ẹni rẹ̀ lálàdé o. ká má parọ́ ká má ṣèké. ẹni rẹ̀ lálàdé o. ó ṣe gudugudu méje ṣe yàyà mẹ́fà kún láyé Ramani. Kwara ń gòkè àgbà ó ti já sọpẹ́ ẹ jẹ́ ká dìbò fún kó tún ṣe sáà kejì o.